أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله وكفى الذي بنعمته تتم الصالحات وبفضله تتنازل البركات والخيرات. نحمده سبحانه وتعالى ونشكره ونستعينه ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا إنه من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. نشهد أن لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد يحيي ويميت وهو على كل شيء قدير. ونشهد أن سيدنا وحبيبنا ومربينا وأستاذنا وشفيعنا محمد رسول الله صلوات الله وسلام عليه وعلى آله الطاهرين وعلى أصحابه المجاهدين وعلى كل من دعا بدعوته إلى يوم الدين. أما بعد أتنصدي الله وبا الله سبحانه وتعالى لني كل دويش وني أخويني بي ní orúkọ Ọlọ́run ọba aláàánú jùlọ ọba oníkẹ́. A tún bẹ̀rẹ̀ ìjókòó tafsiri wa ti àkókò yìí gẹ́gẹ́ bí a ti lọ lánàá. A ti bọ́ sínú mẹ́wàá gbẹ̀yìn eléyìí tó já sí pé a máa fi ń wá òru Laylatul Qadr. Òru Laylatul Qadr ó lóore ju ẹgbẹ̀rún oṣù lọ. Àwọn nǹkan tó tún wá kó sínú la fẹ́ máa ṣàlàyé yìí. Ìtàn fi yé wa pé ní ọjọ́ kan wọ́n ń sọ ìròyìn fún Ànábì Muhammad sallallahu alaihi wasallam nípa àwọn ẹrúsìn Ọlọ́run ọba mẹ́rin tí wọ́n ti lọ, tí wọn ò ṣe Ọlọ́run fún 100 ọdún, wọn ò disobey Ọlọ́run fún 80 years, complete good consecutive 80 years, wọn ò tiẹ̀ ṣe Ọlọ́run. Láàrin kádìjú kàlà between a twinkle eyes, wọn ò tiẹ̀ sọ pé rárá nǹkan tọ́lọ́run bá pa wọ́n láṣẹ ni. Torí ìdí wọn lálákọ̀ọ́kọ́ Ànábì wa Ayub alayhi salatu wassalam, àìmọye ọdún lórílẹ̀ kò tiẹ̀ ṣe Ọlọ́run odidi 80 years. Bákan náà Ànábì wa Zakariya alayhi salatu wassalam, bákan náà Iskin, bákan náà Yusha, gbogbo àwọn ànábì yìí wọn ṣe Ọlọ́run lórílẹ̀ fún 80 years. Àjàbà àbàwò ó wá ṣe àwọn ọmọlẹ́yìn ẹ̀ lémọ̀ pé báwo la ṣe fẹ́ lérú àwọn tó ti lọ yìí bá, báwo la ṣe fẹ́ bá wọn ní wọ́n ṣà ń ṣe mọ̀ pé àwa tá à ń bẹ lórí ayé nìsín ṣáà tí ẹ lo 80 years, àwọn kan ní ò tí ẹ ṣe Ọlọ́run tí wọ́n yapa ṣe Ọlọ́run fún 80 years, 100 ọdún. Bẹ́ẹ̀ kò pẹ́ Jibril wá bá Ànábì Muhammad sallallahu alaihi wasallam ló bá sọ Suratul Qadr kalẹ̀, èyí tí a ti máa ń kà yẹn, Suratul Qadr ó bá sọ kalẹ̀. Ó wá fi dùn Ànábì nínú àti àwọn ọmọlẹ́yìn ẹ̀, ló fi wá sọ wípé gbádà bismillahir rahmanir rahim, inna anzalnahu fi laylatil qadr. Àwa la sọ Al-Qur'ani Karim kalẹ̀ ní òru àbí òru agbára níbẹ̀ yẹn wọ́n á máa pè ní al-qadr. Níbò míì wọ́n ní ó tún tóbi, ó ju nǹkan tó bá yẹ pé orúkọ míì wà tá à ń pè ní agbára ni a máa fún fi laylatil qadr. Òru àbí ó kó ọ̀pọ̀lọpọ̀ nǹkan sínú. Wọ́n á ní òru Laylatul Qadr. Nígbà tó Ọlọ́run bá sọ òun Laylatul Qadr, Ọlọ́run ní kí ló fẹ́ ṣàlàyé fún ẹ, wa ma adraka ma Laylatul Qadr. Laylatul Qadr khayrun min alfi shahr. Ọlọ́run wá ní olóore ju 80 years táwọn tí ó ti lọ yẹn ẹ̀rí. Ọlọ́run tí kò wá sọ pé ó ṣe déédéé. Ọlọ́run wá ní tẹ́ ẹ bá fi lè bá òru ọjọ́ kan nínú oṣù Ramadan, òru Laylatul Qadr, òun tó wá láǹfààní tó pọ̀. Gbogbo àwọn ànábì tó ti kọ́ lọ́hún fàyìn àlọ́jọ́ kan tẹ́yìn bá lé bá tẹ́ ẹ bá ilé lépa bá báyìí ó tún lóore ju àsìkò ànábì Ayubu lọ alayhi salatu wassalam, ànábì Zakariya, ànábì Iskin, ànábì Yusha, gbogbo àwọn eléyìí Ọlọ́run bá ní olóore jù lọ. Eléyìí ni wọ́n fi dùn òjíṣẹ́ Ọlọ́run àti àwọn ọmọlẹ́yìn ẹ̀ nínú. Lénìí àwa fẹ́ wo àwọn nǹkan tí ìyàtọ̀ tó wà láàrin Laylatul Qadr àti I'tikaf tá a máa ń ṣe, torí pé ọ̀tọ̀ọ̀tọ̀ ni. Laylatul Qadr Ọlọ́run fi òru kan ní òru ó fi pamọ́ sínú mẹ́wàá ìgbẹ̀yìn. Ṣùgbọ́n I'tikaf ìyẹn a lè ṣe nígbà tó bá ń wà. Ọlọ́run fẹ́ ká wá òru Laylatul Qadr, ó máa wá ń ṣe ńgbà mí ńgbà tá a bá kó sínú I'tikaf ká wá ṣe kí ni ká ṣalábàápàdé ẹ̀. Èèyàn sì lè má ṣe I'tikaf
kó sì ṣalábàápàdé ẹ̀, kó wà nínú ilé ara ẹ̀ náà, kó sì máa jọ́sìn nínú ilé, kó sì pàdé Laylatul Qadr. ṣùgbọ́n ìṣàlẹ̀ ní ọ̀pọ̀lọpọ̀ ti wá dàpọ̀, wọ́n ti wá gbà yí pé dandan ni ká ṣe itikaf ká bá lè rí òru Laylatul Qadr. lọ́dọ̀ àwọn àfáà ọ̀rọ̀ dẹ̀ sì pọ̀ lórí, ọ̀pọ̀lọpọ̀ àwọn fatiwa ló sì ń jáde, pàápàá jùlọ ńgbà tá a ti bọ́ sí àsìkò coronavirus. a ti rí ọ̀pọ̀lọpọ̀ tí fatiwa ti ń jáde nílùú Saudi Arabia, ní Misro, ní Turkey, káàkiri àgbáyé, látara pé a gbọ́dọ̀ ní àgbọ́yé nǹkan tá à ń pè ní fikul ibada, àgbọ́yé ìjọsìn, àgbọ́yé ẹ̀sìn wa, látara pé kí ni àgbọ́yé. inú àgbọ́yé àwọn àfáà ń pè kíní kan ní fikul maqsud, òun náà ni àgbọ́yé ẹ̀sìn tá a gbọ́dọ̀ ní ládìí ọkàn ẹnìkọ̀ọ̀kan, èròǹgbà. kí lè èròǹgbà ẹ̀sìn yìí? wọ́n ní pín sí méjì. daruriyul adab, òun náà ni pé àwọn nǹkan tó já sí pé ó ṣe dandan, tó já sí pé ẹ̀sìn mú wá a gbọ́dọ̀ ṣe ni. bákan náà maqsudu taqlin wa tahsimi li ziyadatul ibada, òun náà ni pé eléyìí a fẹ́ fi lékún kí ládàá wa lè bá a pọ̀ sí. ẹ̀rí nínú ẹ̀sìn wọn ni alápèjúwe nígbà tí ọ̀rọ̀ coronavirus tó dé àgbáyé, ọ̀pọ̀lọpọ̀ mọ́ṣáláṣí ni wọ́n ti pa, ni wọ́n ti lẹ̀kùn aglaqal almasajid, wọ́n ti lẹ̀kùn gbogbo mọ́ṣáláṣí pa, wọ́n ní a máa kírun ńbẹ̀. eléyìí sọ fún wa wípé tá a bá kírun ní mọ́ṣáláṣí tẹ́lẹ̀tẹ́lẹ̀, èròǹgbà wa náà ni pé a fẹ́ fi ní ládàá tó fẹ́ pé pérépéré. ṣùgbọ́n tá a bá kírun lé yẹn náà a ní ládàá yẹn, ṣùgbọ́n ká kí ní mọ́ṣáláṣí yẹn wọ́n ní ládàá ẹ̀ tún pọ̀. kì í ṣe pé tá a bá kí nílé a ò ní nínú. ìyẹn ló fi fà tó fi já sí pé láwọn ìlú bòmíì tí pandemic yẹn ti ń ṣẹlẹ̀, àwọn àjàkálẹ̀ àrùn yẹn, ẹni tó bá lọ mọ́ṣáláṣí ń bẹ̀ á kó láti mọ́ṣáláṣí á kó lọ́lé fáwọn fámílì ẹ̀. eléyìí sì rèé ẹni tó bá ṣe bẹ́ẹ̀ ẹlẹ́ṣẹ̀ ni, ọ̀daràn àlè mujrim, ọ̀daràn ni nínú ẹ̀sìn wa. òun ló fi fà á táwọn àfáà onífàtíwá tó ń fi wá ń wò pé ókè lágbègbè bíi a fẹ́ wá òru Laylatul Qadr, a sì fẹ́ ṣe itikaf. wọ́n wá ní itikaf wa lákòókò yìí nínú a fẹ́ wá òru Laylatul Qadr, ṣé sunna ni àbọ̀ràn yẹn? tẹ́lẹ̀tẹ́lẹ̀ itikaf kì í ṣe ọ̀ranyàn nínú ẹ̀sìn wa. okumuhu sunna, ìdájọ́ ẹ̀ náà ni pé sunna ni nínú ẹ̀sìn. sunna èyí tó ti ẹ̀jọ́ ọ̀ranyàn gan-an, juma, salatul juma, láyìíká tá a wà yìí lágbàáyé wọ́n ti lẹ̀kùn jímọ̀, wọn ò jẹ́ ká kí jímọ̀ mọ́. ó sì di dandan ká jókòó lé ká má lọ kí jímọ̀ torí àrùn. èyí tí ò wá ṣe dandan tá à ń pè ní itikaf, òun ni ọ̀pọ̀lọpọ̀ wa tó ń pariwo lákòókò yìí pé báwo la ṣe tí wàá ní ṣe itikaf, ó di dandan ká ṣe itikaf o, ó di dandan o. a dẹ̀ ti rí nínú ọ̀rọ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn àfáà, wọn ní innal insan, ọmọ èdè ènìyàn idha nawa, nígbà tó bá dà níyàn al-amalu salih, ó dà níyàn dáadáa pé òun fẹ́ ṣiṣẹ́ rere kan, walakinnahu abasan anihu abis, ó wá kágara, kò wá lè ṣe nǹkan kan yẹn, àìdíwọ́ wáyé, fa innahu yuqtabu ma nawa, wọ́n sì máa kàkọ́lẹ̀ pé òun ṣe kìíní. ẹni gbogbo wa tá a ti ń kí jímọ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ tí wọ́n wá ní ká má kí jímọ̀ mọ́ látara coronavirus, wọ́n ní Ọlọ́run á sì máa san wá lẹ́san pàǹkìrún jímọ̀ lákòókò ńgbàtà bá ti lọ kí zuri yẹn lákòókò ẹ̀, tí ń ṣe pa wá jókòó tẹ́tẹ́rẹ́ àtúnkí zuri mọ́, nínú ìdájọ́ nìyẹn. bákan náà ní ọ̀rọ̀ anábì Muhammad sallallahu alaihi wasallam, ó ní iza marudal abudi awusafiru, àbí tá a bá rí ọmọnìyàn kan tó ṣàárẹ̀ àbótí ìrìn àjò, ó ní kutiba lahu mislu ma kana ya'mali muqiman sahihan, ó ní gbogbo nǹkan tó ń ṣe tẹ́lẹ̀tẹ́lẹ̀ kó tó sí kìí ni wọ́n máa kàkọ́lẹ̀ pò ń ṣe. ẹni tó ń gbàwẹ̀ tó wá ṣàárẹ̀ tí ò lè gbàwẹ̀ mọ́, wọ́n á kàkọ́lẹ̀ kó ń gbàwẹ̀. ẹni tó travel tí ò lè gbàwẹ̀, wọ́n á kàkọ́lẹ̀ kó ń gbàwẹ̀. lópin ìgbà tó já sí pé ìdíwọ́ kan ló dé bá tí ò fi lè gbàwẹ̀, tí ò fi lè kírun, ẹni tó wà ní sick bed wọ́n á kàkọ́lẹ̀ kó ń kírun ni. àbánu Sahih Bukhari àti bẹ́ẹ̀ 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 lọ. àtúwárí náà nínú àwọn ọ̀rọ̀ míì náà, iza kana al-insan salla al-musalli walakinnahu abisun wa annahu yuktabu lahu kamila. ìmáàmù wa, ọ̀pọ̀lọpọ̀ àwọn ìmáàmù ló tún sọ eléyìí. ẹ bá rọmọ èdè ènìyàn kan tó ti ń kírun tẹ́lẹ̀tẹ́lẹ̀, ó wá ní ìkagara, kò rírun yẹn kí mọ́,
ó ní wọ́n sì máa kàkọ́lẹ̀ rìwọ́ọ̀dù tó máa wà fún. bẹ́ẹ̀ náà ní ìtìkáfù wa nílùú wa lọ́dún yìí àwùjọ wa tá a ti ń ṣe tẹ́lẹ̀tẹ́lẹ̀ tí a wá kágara tí wọ́n jẹ́ àṣẹ mọ́ nínú àkọọ́lẹ̀ ọlọ́run àwọn màláíkà ó kàkọ́lẹ̀ pàǹṣẹ ìtìkáfù. ìyẹn ló fi wá já sí pé nínú ìyàtọ̀ wà láàrin ká ṣe Laylatul Qadr àbí ká wá Laylatul Qadr àti ìtìkáfù. ṣùgbọ́n lẹ́ni ọ̀pọ̀lọpọ̀ àwọn fatiwa ló ń wá táwọn èèyàn sọ pé ìtìkáfù ká máa ṣe nínú ilé wa. àwọn àfáà ìtìkáfù kì í ṣe nǹkan téèyàn ń ṣe nínú ilé, inú mọ́ṣáláṣí ni wọ́n ti ń ṣe ìtìkáfù. kò ń ṣe ní tíyàn bá wà nínú ilé kálúwà nìyàn máa ń ṣe nínú ilé, kéèyàn máa ṣe kálúwà kó parẹ́ ìṣòfò. ṣùgbọ́n nínú mọ́ṣáláṣí ìlà tí máa ń ṣe ìtìkáfù lẹ́ẹ̀ máa fi lọ́dọ̀ àwọn àfáà. wọ́n ní mọ́ṣáláṣí mẹ́ta láti lè gbà ṣe ìtìkáfù. àwọn àfáà apá kan sọ bẹ́ẹ̀, àwọn kan sọ pé a lè ṣe inú mọ́ṣáláṣí tó bá ju mẹ́ta lọ. eléyìí nínú ọ̀pọ̀lọpọ̀ fíkìú à ń pe fíkìú kan ní fíkìú lìbàdàn, òun náà ní ọ̀rọ̀ ẹ̀sìn fíkìú tá a máa fi ń rìpléṣì àwọn ìjọsìn kan, tá a máa fi ń rìpléṣì ara wọn, tó já sí pé a sì máa ní ládàá pé ìyẹn náà la tún ṣe. lápèjúwe nígbà tá a fẹ́ wọ mọ́ṣáláṣí à ń wá omi àrómi, àwa rí táyà mọ́ọ̀mù, àwa rí yẹ̀pẹ̀ á fi ṣe táyà mọ́ọ̀mù. àlùalá oníyẹ̀pẹ̀ yẹn òun ti dípò àlùalá olómi, a sì gbalada yẹn bákan náà. àtúrí nínú ọ̀rọ̀ míì anabi Muhammad sallallahu alaihi wasallam ó ní man salla subhi summa jalas, ó ní gbogbo ẹnikẹ́ni tó bá kí subi fil jamaa ní jamaa ló kí ó summa jalasa, ó wá jókòó lẹ́yìn ìgbà tí ó kírun subi ìtàn kó dìde. yadhkurullaha azza wa jalla hatta tatla'a ash-shams, ó wá rántí ọlọ́run, ó ń ṣàfọ̀mọ́ fọ́lọ́run títí tóòrùn fi yọ. wọ́n nírú ẹni bẹ́ẹ̀ yẹn kutiba lahu, wọ́n á kàkọ́ sílẹ̀ fún wípé ó ṣe ájì wa umra tamaman. ẹ̀yin náà tún wo bẹ̀yẹn kò lọ sí ájì, ó lẹ́mìí kó ń fẹ́ lọ, àbótí ẹ̀ tí ń lọ tẹ́lẹ̀tẹ́lẹ̀ ó wá ṣe ìkagara kò rówó mọ́, wọn ló tún lè máa gbalada bí ẹni tó ń lọ sí ájì. ìyẹn lọ̀rọ̀ ìtìkáfù lọ́dún yìí tó fi já sí pé kò sí gbàláyè káwá la yọ yàrá kan wá là ń ṣe ìtìkáfù. ìyẹn kan náà ń pè ní ìtìkáfù, torí májẹ̀mú ìtìkáfù àkọ́kọ́ ò gbọdọ̀ súnmọ́ yàwó ẹ̀ nígbà tó bá ti ń ṣe ìtìkáfù. bí èèyàn bá ti dàníyàn ìtìkáfù tó bá tún súnmọ́ yàwó ti bàjẹ́. ṣùgbọ́n a lè wá ń lé ká máa ṣàwọn iṣẹ́ ìbádà míì láwọn àkókò yìí tó bá dòrò ká sì súnmọ́ yàwó wa gẹ́gẹ́ bá ti sọ fún wa lánàá, ìgbàláyè wà fún wa níbẹ̀ yẹn. àbí kéèyàn wà nínú ìtìkáfù, wọ́n ní àwọn iṣẹ́ olóore míì wà lákòókò tá a wà yìí tá a lè ṣe tó lè tún dípò ìtìkáfù. wọ́n ní tá bá wo ìgbà wa lọ́dọ̀ Ibn Abbas radiyallahu ta'ala, wọ́n ní ọjọ́ kan wà nínú ìtìkáfù, ó wá rí ẹni tó yẹ kó ràn lọ́wọ́ ń ta, ó sì pa ìtìkáfù tì, ó sì ràn lọ́wọ́ ń ta. ẹnìkan wá ń bi léèrè pé ìyá Sheikh Ibn Abbas ìtìkáfù lẹ́wà oníbẹ̀ẹ́ni, ó lóun ti gbọ́ lẹ́nu ànábì Muhammad sallallahu alaihi wasallam pé èèyàn tí èèyàn bá ń ṣe ìtìkáfù tó bá rẹ̀ tó ní ìrànlọ́wọ́ èèyàn lè jáde láti ràn lọ́wọ́. ó níyẹn tún lóore ẹni tó fẹ́ gbèrú tó wá wà ní ìta, àwa ń wò báyìí ó là lè lọ. àwa rẹ̀ tó ní bùkátà sí oúnjẹ, àwa sáré wá bá wa, a lè jáde láti lọ fún yàn lóúnjẹ, owó ni bẹ́ẹ̀ lọ. wọ́n lélẹ̀ nínú ẹ̀sìn wa òun náà ló wà. wọ́n wá ní Laylatul Qadr tá a wá ń sọ fún wa yìí gẹ́gẹ́ bí àwọn àfáà ṣe sọ fún wa ní ìṣíwájú. àwọn èèyàn máa wá béèrè lórí ọ̀pọ̀lọpọ̀ ìtìkáfù àti àwọn nǹkan míì. wọ́n ní ṣé a lè ṣe ìtìkáfù nínú ilé. ìbéèrè kejì, wọ́n á máa béèrè pé ìdì náà tó ń bọ̀ yìí báwo ló ṣe yẹ ká kí ìdì wa, ṣáà lè kí ìdì náà, ṣáà lè kí nínú ilé pẹ̀lú àwọn ọmọ wa. bákan náà wọ́n á ní zakatul fitri jákà, báwo ló ṣe yẹ ká ṣe, ṣáà lè rọra pín jẹ nínú ilé. ìyẹn ní ìbéèrè tó gbayé kan lénìí látara nǹkan tá a wà lákòókò yìí. àwọn ìbéèrè yẹn á máa wá já ìrànyìn. alákọ̀ọ́kọ́ gẹ́gẹ́ bá a ti sọ fún wa hukmu ìtìkáfù fi zaman, ìdájọ́ ìtìkáfù lákòókò tá a wà yìí, ìdájọ́ ẹ̀ òun náà ni pé al-masjidu alaqatul azim, mọ́ṣáláṣí àti ìtìkáfù ó ní ìbátan tó sopọ̀ mọ́ra wọn. wọ́n nítorí mọ́ṣáláṣí ìtìkáfù la fi máa ń ṣọ̀rọ̀ mọ́ṣáláṣí, la máa fi ń kọ́ mọ́ṣáláṣí. tẹ́ ẹ bá wọnú Quran chapter 2 Suratul Baqarah aya 125 àti Suratul Baqarah aya 187,
àárín bẹ́ẹ̀ nígbà tó Ọlọ́run bá ń sọ̀rọ̀ itikaf. Ọlọ́run bá ní wa idna ila Ibrahima wa Ismail, akíládéhùn fún ànábì Ismail, bá pàláṣẹ fún Ismail àti Ibrahim, an tahira baytiya, pé kí wọ́n máa rọ̀ kiri ká ilé li ta'ifin, kọ́ máa ṣe tawaf, wal akifin, wọ́n sì máa ṣe, wọ́n ti ń pè itikaf, warruqa'in sujud, wọ́n sì máa kírun, kọ́ máa forí kanlẹ̀, kọ́ máa tẹ kọ̀kọ̀. wọ́n nítorí díẹ̀ ìyẹn mọ́ṣáláṣí àkọ́kọ́ tá à ń pè ní Kaaba, wọ́n ní oníbàtàn a máa ń kọ́ mọ́ṣáláṣí torí itikaf, wọ́n ní abala kan nìyẹn. tẹ́ bá wo ní ọ̀rọ̀ tọ́lọ́run náà ti sọ nípa àwẹ̀ tá a sọ lánàá, Ọlọ́run bá tó ń sọ̀rọ̀ itikaf pé uhilla lakum laylata siyam rafasu ila nisaikum, nígbà tó gbé látòkè àwọn ìyàwó yín ẹ gbọ́dọ̀ bá wọn lò pọ̀ nígbà tẹ́ bá ń ṣe itikaf. ṣùgbọ́n tá a bá wà nínú ilé kò sáburú ń bẹ̀, ìgbàláyè wà fún wa. wọ́n nítorí díẹ̀ itikaf yẹn ọ̀rọ̀ pọ̀ lórí ẹ̀ látara báwọn àfáà ṣe sọ̀rọ̀, ṣùgbọ́n lákòókò yìí kí la fẹ́ mú wá ní pé òrùlé Lailatul Qadri àṣẹ itikaf kò ní ká má wọ òrùlé Lailatul Qadri. òrùlé Lailatul Qadri òru abiyì ni, a lè wà nínú ilé ká sì rọra wá àwọn àyè kan lóru, bóyá ká jí láti bí aago 2 ká sì máa ṣe ìbádà, a lè fi wọ òrùlé Lailatul Qadri. ó lè já sí pé ibi tá a wà náà àyè kan ni tó gbà wá, torí pé inú ilé pàápàá màmá wa Aisha radiyallahu ta'ala anha nínú àwọn ìgbà wa kan ó ní Ànábì wa Muhammad sallam ó pa àwọn èèyàn láṣẹ pé pàápàá jùlọ tẹ́ bá kọ́lé ó lè máa kọ́ mọ́ṣáláṣí kékeré sí ẹ̀gbẹ́ lẹ́yìn, ló já sí pé ìyàwó aláǹfààní àti máa kírun, ẹ̀yin náà máa kírun lẹ́kọ̀ọ̀kan. láwọn kan fi gbà yí pé ìyàtọ̀ wà láàárín ìdájọ́ ọkùnrin àti obìnrin lórí ọ̀rọ̀ itikaf. àmọ́ lásìkò Ànábì Muhammad sallallahu alaihi wasallam àtọkùnrin àtobìnrin ni wọ́n máa ń ṣe itikaf, rijalan wa nisa ni wọ́n máa ń ṣe itikaf. wọ́n wá ń béèrè pé obìnrin náà tó fẹ́ wálé Lailatul Qadri ṣé ó lè máa mọ́ṣáláṣí inú ilé tán kọ́ fún yẹn, ṣé ó lè wà ń bẹ̀ kó máa ṣe itikaf kó máa fi wá òrùlé Lailatul Qadri? wọ́n ní ìròyìn kan ni wọ́n ń sọ. òun ṣe tó torí pé tán bá ti gbà yẹn láàyè àwọn obìnrin náà wọn ò ní wulẹ̀ lọ káàkiri mọ́, àbí ká tiẹ̀ wá wò pé inú àwọn àfáà tó gbà láàyè pé oyè àti ẹ̀ lè ṣe itikaf nínú mọ́ṣáláṣí inú ilé àbí bẹ́ẹ̀ lọ, inú wọn náà ni Imam wa Abu Hanifa. àwọn tó kù Imam Shafi, Imam Maliki, Imam Hanbali wọ́n ní rárá, pé àti rẹ̀ ń tó lọ bí Ànábì léèrè sàṣálá tí wọ́n lè ṣe itikaf nínú ilé Ànábì ní rárá kò sáyè. wọ́n dẹ̀ fi ẹ̀rí tì nínú hadisi àti nínú Al-Qur'ani Karim, ṣùgbọ́n Imam Abu Hanifa àwọn ò rí Kùránì fi tì àti hadisi, àwọn kan sọ ni. àwa rí pé nínú àwọn ẹ̀rí tó fẹsẹ̀ rinlẹ̀ jù àwọn 3 ló lékè, ló fi já sí wípé èyí tá à ń sọ lọ́wọ́lọ́wọ́ òun náà ni káwọ́ òrùlé Lailatul Qadri kò dìgbà tá a bá kó sínú ilé àbí mọ́ṣáláṣí tàlà ń wá òrùlé Lailatul Qadri. a lè wá ní gbogbo àyíká yìí tá a bá wà, ká ṣe ìyàtọ̀ àdáyanrí itikaf àti Lailatul Qadri, ìyàtọ̀ wà láàrin ẹ̀. lórí díẹ̀ ìjọmọ́ òun ló fi wá já sí pé fíkìú nawazil, àwọn fíkìú ìgbàlódé ó fún wa ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà láàyè tá a bá ti lọ gba àwọn èèyàn láàyè pé wọ́n lè máa ṣe itikaf nínú ilé, wọ́n máa fi wá òrùlé Lailatul Qadri. tí coronavirus bá lọ, tá a bá ti kú nínú wàhálà epidemic, àwọn èèyàn lè máa wà mọ́ṣáláṣí mọ́ láti wá ṣe itikaf. wọ́n lè wọ́n gbà ìgbà tá a ti gbà wá láàyè akúkú lè máa ṣe ẹ̀ wá rí àwọn èèyàn wá pa sunna Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam, wọn láwọn àwọn ò wá mọ́ṣáláṣí mọ́, torí pé ńgbà tí Ànábì náà kú láyé sallallahu alaihi wasallam, ẹnìkan nínú àwọn àfáà ó ní ó ṣeun lè mọ̀, ó ṣeun lè mọ̀ wàkọ̀dì tarakul itikafa. àwọn ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọlẹ́yìn Ànábì, ọ̀pọ̀lọpọ̀ tó dé lẹ́yìn wọn ti gbàgbé itikaf, wọn ti pátì. wọ́n sì ní ètò lékè jù òun náà ni pé ọdún tànábì fẹ́ jáde láyé sallallahu alaihi wasallam ó lò 20 days, ogúnjọ́ láti fi ṣe itikaf. mẹ́wàá ló máa ń lò, mẹ́wàá gbẹ̀yìn. àmọ́ ńjọ́ tí ó kú láyé ó lò ogúnjọ́ 20 days. àmọ́ èyí tó lékè jù lọ́dọ̀ àwọn àfáà náà ni pé káṣà lò mẹ́wàá ìgbẹ̀yìn yẹn. wọ́n wá ń sọ fún wa yín pé inú àwọn nǹkan tí Lailatul Qadri kó sínú, ká má wò pé nítorí pé àti ṣe itikaf àlẹ́tọ̀ àti wálé Lailatul Qadri ó yàtọ̀ síra wọn. lọ́dún yìí nígbà tá a ti lè kí jímọ̀ lọ́dún yìí àlẹ́tọ̀ náà láti ṣe itikaf ní mọ́ṣáláṣí.
ṣùgbọ́n a lè ṣe ìbádà tó kù nínú ilé wa ká fi wá òru Lailatul Qadri àti wá sọ fún wa ká wá sínú àwọn odd numbers òru Lailatul Qadri àwọn nǹkan tí ò ṣe é pín ká wá síbẹ̀ 21 àti lò kọjá 23 àti tún ń lò báyìí 23 òun náà ni èní irú ẹni tó bá tún jí lóru èní tóun náà tún fi wá ó lè ṣe alábàápàdé ẹ̀ ẹni tí ẹni bá tún ti bọ́mọ́ lọ́wọ́ ó tún di 25 àti wá nínú àwọn àfáà pé ká tiẹ̀ lo gbogbo òru yẹn òun làwọn kan máa fi ń kóra ró wọ́n fi ń ṣe ìtìká àmọ́ ńgbà tí ò sí gbà láàyè àti rẹ́ni tó lọ bá Ànábì wa Muhammad sallam mi ò lè lo gbogbo òru yìí jẹ́ kí n lo òru mélòó ni wàá fún mi ó ní wá sí òru 21 23 25 27 29 ó ní ya Rasulullah lam astati mi ò lágbára gbogbo ètò òtúkà sílẹ̀ yìí ó ní tí ò bá lágbára wá sí òru 27 òru 27 bàbá tá à ń sọ yìí àgbàlagbà níjọ́ náà lọ́hùn wọ́n sì wá sí àwọn àkókò yẹn torí díẹ̀ ó fi já sí wípé a lè bẹ̀rẹ̀ láti máa wá kò tí ì bọ́ ohun tó wà lókè ó sì taṣọ gbẹ fún gbogbo àwa tá a bá sọ pé a fẹ́ wá Lailatul Qadri gẹ́gẹ́ bá a ti wá sọ fún wa lánàá khairun min alfi shahr ó lóore jẹgbẹ̀rún oṣù lọ àwọn bàbá wa wọn á máa palẹ̀ mọ́ fún nígbà tí Lailatul Qadri bá ń bọ̀ lóòrù èní nìsín ara wọn kan tó ń jíra wọn lẹ̀ ṣé àní dìde lóru ẹ̀dìde lóru wọn nínú nǹkan àkọ́kọ́ tí mùsùlùmí máa ń ṣe tí wọn bá ti ní kápá ẹ̀ wà á kọ́kọ́ lọ wẹ̀ ó fẹ́ gbàlejò àwọn màláíkà wà á lọ dá mi sára lẹ́yìn ìgbà yẹn wà á wàṣọ má nítorí pé o wà nínú ilé wà á wàṣọ jákujàku fún Ọlọ́run àtàwọn màláíkà wà á tún wàṣọ dáadáa wà á wọ̀ ọ́ lẹ́yìn ìgbà yẹn ọkùnrin wọn fẹ́ kó lo pàfún á tún lo àwọn pẹ̀fúmù olóòórùn dúdùn ó fẹ́ gbàlejò àwọn màláíkà ó ti wá máa wá yan rákàt méjì tẹ́lẹ̀ wà á sọ di mẹ́rin ló ń yàn tẹ́lẹ̀ wà á sọ di mẹ́jọ ó ti ń yọ mẹ́jọ tẹ́lẹ̀ wà á sọ di mẹ́rìndínlógún ó ti ń yọ mẹ́wàá wà á gbìyànjú wà á sọ di 20 torí pé oṣù kan péré lọ́lọ́run fún wa nínú oṣù méjìlá oṣù kan péré ó fẹ́ ká fi bá Ọlọ́run bá ní gbólóhùn ẹni tó ń wówó kó wá sínú oṣù yìí ẹni tó ń wọ́mọ kó wá sóṣù yìí ẹni tó ń wá àlàáfíà kó wá sóṣù yìí ẹni tó ń wá ṣeyọrí kó wá sóṣù yìí ẹni tó fẹ́ lọ Mọ́kà kó wá sóṣù yìí ẹni tó fẹ́ lọlẹ̀ ọba kó wá sóṣù yìí gbogbo oríire pátá kéèyàn wá sínú oṣù yìí torí àtún lè rí mọ́ pakọ amọ̀nhórímọ̀ ẹni tó lọ́n bá ti ní kó má rí àánú tó lọ́n bá lọ hàn àánú nínú oṣù yìí pakọ̀dé hórímọ̀ kò lè rà àánú gbà ó nínú àwọn oṣù tó kù ló fi já sí pé mẹ́wàá gbẹ̀yìn ó ṣe pàtàkì fún wa gbogbo ìkànnà wa wọ́n fẹ́ ká gé ṣọ̀nbọ̀lọ̀ tó wọ́n fẹ́ ká gé kúrò wọ́n ní èṣù ló máa ń dé ìkànnà sí gbogbo àwa tá à ń dé ìkànnà lọ́kùnrin lóbìnrin kò láǹfààní kò wúlò èṣù ní á dé ìkànnà sí ṣọ̀nbọ̀lọ̀ wọ́n fẹ́ ká gé kúrò àwa tí inú wa pọ̀ rẹ́gẹ́dẹ́ tó ta kókó wọ́n fẹ́ ká túnṣe àwa tá a máa ń fi gírísì sí tá a máa ń yà á lè yá wọ́n ti rí Ànábì Muhammad náà sallallahu alaihi wasallam láwọn àkókò kan irun ẹ̀ pọ̀ àmọ́ ohun yàn wò wọ́n sì ṣe láwọn àkókò kan kò nírun lórí ó fa irun ẹ̀ gbogbo àwọn ilé náà ló wà nínú ẹ̀sìn wa bó o bá dárun sí jẹ́ kí irun yẹn dùn wò kó má dàbí ti àwọn alágànná àwọn tí mọ̀jùnún àwọn tí àwọn àlùjọ̀nnú ti kọlù tó wá ń ṣe bí alágànná kó má dà bẹ́ẹ̀ àti àwọn nǹkan míì náà àyè tá a fẹ́ lò ká tọ́jú ẹ̀ ẹni tí gbogbo ìsasùn ẹ tó ti dọ̀tí wọ́n fẹ́ kó fọ̀ ọ́ abọ́ tá a fi jẹun lálẹ́ ẹjọ́ yẹn wọ́n fẹ́ ká fọ̀ ọ́ wọn ò fẹ́ ká kàn lọ pátì àlùjọ̀nnú ló máa ń fa abọ́ tá a bá jẹun ló máa ń fẹnu la ló máa ń jẹ́ àwọn màláíkà la yakulun wọn kì í jẹun wala yashrabun wọn kì í mu wala yanamun wọn kì í sùn àṣẹ tọ́lọ́run bá pa wọ́n náà ni bí idni rabbihim wọ́n á máa sọ̀kalẹ̀ láti sánmọ̀ lọ́jọ́ tá à ń sọ yìí lọ́jọ́ òru Lailatul Qadri wọ́n wá fẹ́ kó já sí pé gbogbo àwọn aṣọ tó rùn tọ́mọ ti tọ̀ sí wọ́n fẹ́ ká fọ̀ ọ́ gbogbo àwọn abọ́ tó tẹ́ ẹ̀yìn dúdú gbogbo ẹ̀ ó ti dúdú gbérímgbérim wọ́n fẹ́ ká fọ̀ ọ́ lè mọ̀ ọ̀sà torí pé a fẹ́ gbàlejò àwọn màláíkà ní òru ọjọ́ Lailatul Qadri a fẹ́ gbà á tá a bá ti wá rí nǹkan àkọ́kọ́ tó ń fẹ́ ká ṣe nígbà tá a bá ti wà ń bẹ̀ wọ́n fẹ́ ká sọ̀láàt wọ́n fẹ́ ká kírun ẹlẹ́ẹ̀kejì adíkìrì tá a bá ti kírun ká tún ṣe àwọn adíkìrì láàrin yẹn ká ṣe gbólóhùn tahlil ká ṣe la ilaha illallah tó pọ̀ tahmid ká ṣe gbólóhùn alhamdulillah tó pọ̀ summa yusalli ala nabi lẹ́yìn ìgbà yẹn ká tún ṣe àsàlátù fún Ànábì Muhammad sallallahu alaihi wasallam nínú àwọn òru yẹn kan tó fẹ́ ká ṣe nìyẹn ká ṣe tìláwà tó pọ̀ ká ka Al-Qur'ani Karim nínú òru yìí nǹkan tó fẹ́ ká ṣe nìyẹn nínú ẹ̀ náà ni pé ká tún dìde ká tún jẹ sààrì ká jẹ sààrì
láwọn ká tún gbààwẹ̀ àwọn eléyìí a ti sọ fún wa lánàá tọ́lọ́run bá wá kádàrá àwọn àpẹẹrẹ wo la máa fi ń mọ̀ pé òru Laylatul Qadr ó ti wọlé òru àsìkò wo la mọ̀ nínú àwọn ọjọ́ bíi mélòó kan tá a ti lò kọjá yìí àfẹ́ rí àpẹẹrẹ púpọ̀ torí ènìyàn fi ń já kan mọ̀ nínú àwọn àpẹẹrẹ Ọlọ́run máa ń sọ òjò kalẹ̀ àti wà ní òru Laylatul Qadr tá à ń ka al-Qunut tọ́lọ́run bá sọ òjò kalẹ̀ àwọn èèyàn náà mọ̀ pé òru yìí ni òru gbígbàdúrà ni wọ́n nígbà míì wà á máa bọ́ sí òru ọjọ́ Jímọ̀ a máa sáà bọ́ sí nígbà míì wà á máa jẹ́ sí pé tí ilẹ̀ bá mọ́ òòrùn ní ràn ní sánmọ̀ òòrùn tí ó ràn yẹn yóò ṣe fẹ́rẹ́fẹ́rẹ́ ẹ wo dìgírì tá a wà nísìn 35 degree 34 degree àmọ́ níta bá rí òru Laylatul Qadr ó lè jẹ́ àmọ́ wà mí 29 28 30 degree àwọn àkókò yẹn làwa náà fi máa fura pé ó súnmọ́ kó jẹ́ sí pé àkókò yìí òun náà ní Laylatul Qadr nínú nǹkan tá a máa ń ṣe ń bẹ̀ àsọdakọ́ fẹ́ ká ṣe sàrà ẹni tó bá náwó tó ná 100 naira níjọ́ yẹn bí ìgbà tá a ná 100 naira fún 83 years and 4 months òun náà ni wọ́n fẹ́ ká náwó wọ́n sì fẹ́ ká máa parọ́ ẹni tó bá parọ́ níjọ́ yẹn ó parọ́ fún 83 years and 4 months wọ́n ò fẹ́ ká jí nǹkan ní nǹkan ẹni bá jí fóònù ẹni bá jí bàtà ó jí bàtà fún 83 years and 4 months ìyẹn ló fi já sí pé èèyàn gbọ́dọ̀ bẹ̀rù Ọlọ́run ní mẹ́wàá gbẹ̀yìn àwọn nǹkan tí wọ́n gan ò lérò pé àwọn akọsílẹ̀ fún ẹ Ọlọ́run mi ò lo 83 years láyé mi ò lójú 63 years 73 years lọ àmọ́ ó jí owó ní òru Laylatul Qadr torí ẹ̀ náà fi kọ́ sílẹ̀ fún ẹ pé 83 years ló fi jówó lówó bàtà oníbàtà tó wọ̀ lọ́lé àlọ́ àlá tígbà tí wọ́n wọ ṣù wá ó gba permission ó gba yọ̀ǹda òkú bàtà ń bàtà 83 years and 4 months gbogbo yẹn làwọn àfáàní ká ṣọ́ra láwọn àkókò yẹn ká dẹ̀ gbìyànjú ká jẹ́ kí inú wa mọ́ ẹni tó bá ṣẹ̀ wá ká foríjì láwọn òru ọjọ́ yìí ká gbìyànjú láti pe àwọn èèyàn gbogbo àwọn ilé pátápátá òun náà ni àwọn ọ̀nà tá à ń gbà wá òru Laylatul Qadr àwọn àfáà sọ ìtàn kan fún wa táyọ̀ lè gbà wá lẹ́yìn nípa òru Laylatul Qadr nípa ẹni tí ó ṣe Ọlọ́run fáyé mọ̀yẹ ọdún a máa sọ yẹn pẹ̀lú ògo Ọlọ́run tó bá dé lọ́la bákan náà jákà wa náà báwo lè ṣe ká ṣe lọ́dún yìí torí pé tẹ́lẹ̀tẹ́lẹ̀ jákà zakatul fitri èyí tó gbajúmọ̀ láyìíká wa ìmáàmù tó bá ń kí tàràwì fún wa òun la máa ń gbé lọ fún wọ́n máa ń gbé jákà lọ fún ìyẹn ló fi já sí pé ńgbà tá a ń dàgbà bọ̀ díẹ̀díẹ̀ tá a wà ń kékèké ìmáàmù míì ó lè ní mọ́ṣáláṣí méjì tá a máa kí tàràwì tó bá kí tàràwì ń bí tó ti mọ̀ pé bẹ́ẹ̀ ni wọ́n ọ̀dọ̀ gbogbo jákà wọn ọ̀dọ̀ wọn ni wọ́n kó wa ó lè kíyẹn ní àárín 7:30 ó ti gba bòmí lọ á lọ kíyẹn lágo 8 gbogbo jákà bẹ̀ wọ́n ti kó wa fún nígbà tí yẹn ò tún ṣẹlẹ̀ mọ́ àwọn organisation àwọn náà ń gbà àwọn kọmitì mọ́ṣáláṣí àwọn náà ń gbà àmọ́ lọ́dún yìí ìmáàmù kankan ò kí tàràwì kò sí pàǹgbẹ lọ fún ìmáàmù kan lọ́dún yìí organisation mọ́ṣáláṣí kan ò ọpẹ́rẹ́tì kọmitì kan ò ọpẹ́rẹ́tì àwọn ọ̀nà wo làá wàá gbà pín jákà làá gbà ṣe pẹ̀lú ògo Ọlọ́run bó bá tún di ní ọ̀la a máa tẹ̀síwájú lórí eléyìí àbí Ọlọ́run bá Allah subhanahu wa ta'ala ọba tó jẹ́ abẹ́rẹ́ àwẹ̀ ní wẹ́rẹ́wẹ́rẹ́ ó tún ń lọ báyìí Ọlọ́run jẹ́ àparí ẹ̀ ní rọrùn o àbí Ọlọ́run Ramadan tá ń gbà yìí má ṣe lópin Ramadan tá gbà láyé ọ̀pọ̀lọpọ̀ Ramadan Ọlọ́run jẹ́ àgbà láyé la hawla wala quwwata illa billahil aliyyil azim subhanallah wa bihamdihi subhanallahil azim subhana rabbika rabbil izzati amma yasifun wassalamun ala al mursalin walhamdulillahi rabbil alamin.